ẹ̀yin èèyàn mi lórí ọ̀rọ̀ Mohbad la ṣe wá o ó lágbára o because abọ́dọ̀ mọ ibi tó ṣe kí ni abọ́dọ̀ mọ ibi tó hẹ́ǹdì sí. ọ̀hún á ní pé àdúrà àti ìyá Mohbad pé àwọn méjèèjì yẹn ló yẹ kán wọ́ǹdì dáadáa pé tán bá wọ́ǹdì wọ́n á sọ ikú tó pa Mohbad. ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn ẹni yìí sọ pé no nǹkan tó yẹ kán ṣe rè nǹkan tó yẹ kán ṣe lè ẹ wá lọ gbọ́. wọ́n ṣe sọ fún bàbá Mohbad pé báyìí báyìí ni bàbá Mohbad ò mọ kankan ọmọ kankan kẹ́lì mọ̀ pé wọ́n dìdí dẹ̀yìn àdúrà àti bàbá yẹn kọra wọn ni. ọmọ púpọ̀ ìyá Mohbad àti àdúrà ló lè tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ bàbá Mohbad ò lè tọ̀ mọ́lẹ̀ sí kọ̀kọ́ ìtẹ́ ọmọ náà ti sọ yẹn tí bàbá mọ̀ ló ti sọ jáde bàbá ò mọ̀ mímọ̀ àti bàbá ìṣẹ̀ sọ fún bàbá bọ̀tì ìyá yìí àti àdúrà ọmọ púpọ̀ kódà gan tó bá kọ́ lè sọ̀rọ̀ bíi mẹ́ta tó jẹ́ pé ó rí mẹ́ta péré àti rí justice nìyẹn àti tí àdúrà bá lè sọ mẹ́ta tí yá iná dẹ̀ lè sọ méjì àbẹ́yọ̀ kan àti rí justice ọlọ́run ọba ń bọ̀. ìyá tẹ̀ ti sọ̀rọ̀ tán ìyá ti sọ̀rọ̀ tán but ẹ mọ̀ pé àti níbi tá a ti gbà dé ìyá ti sọ̀rọ̀ o ìyá ti ní kò gun pa ó nà pa ni ìyá ti ní kò gun pa ó nà pa ni ó nà pa ni gbogbo lójú ìyá ẹ̀dẹ̀ ní sí gbogbo bá tó ń sọ yẹn. ìyá fi sáì ni ìyá sì fi sáì ìyá ò ti sọ̀rọ̀ ìyá sì. ó wò pé ìyá yìí alátẹnujẹ lásán ni wọn bọ́ téèyàn bá tún wò ó lọ́rọ̀ kan tí mo sọ jẹ́ mo ní téèyàn bá wà á kan blame àdúrà pé kí ló dé tí kò ṣe sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ dá sọ̀rọ̀ ó sọ kò rí sọ ẹgbẹ́nu sí máìkì sọ ó sọ kò rí sọ àìmọye àwọn tó ṣe kíní bẹ́ẹ̀ náà tó dá sọ̀rọ̀ yẹn tó rí sọ kí lẹ fẹ́ kọ́ mọ kékeré yẹn jáde wá sọ ẹ fẹ́ pa ẹni tó mọ bọ́ ṣe pẹ̀gbọ́n ẹ̀ tó mọ rúkú oró tẹ̀gbọ́n ẹ̀ kú kó lè sọ̀rọ̀ tó bá ṣèmi náà ní kọ́ táwọn fẹ́ kú bọ̀ tó bá yẹ pọ́n ọmọ yẹn kúrò ní sàkání wọn tiẹ̀ mọ bó ṣe rìn wọn ò mọbi tó wà àti ìyá Mohbad wọn ò mọbi táwọn méjì wà ọmọ yẹn nìkan gan kó kúrò. àǹtí mi ẹ mọ nǹkan tí wọ́n ṣe ń bínú sáwọn èèyàn àǹtí mi ẹ mọ nǹkan tí wọ́n bínú sáwọn èèyàn ń gbà mí ni pé àwọn èèyàn ọ̀hún rò nǹkan dáadáa kó tó máa sọ nísìnyí gbogbo wọn pè màdúrà àti gbàdúrà sọ̀rọ̀ ẹ wo owó ọmọ kékeré yẹn ó ké ńgbà tó ń ná Mohbad ńgbà yẹn tó sọ pé máa pa Mohbad tó máa ṣe kíní kan fún Mohbad tí Mohbad lọ sọ fáwọn fámìlì ẹ̀ méjì pé nǹkan báyìí ṣẹlẹ̀ bọ̀ ẹ má sọ̀rọ̀ tẹ bá sọ̀rọ̀ wọ́n máa pa yín sọ pé wọ́n máa pa yín o ṣé àwọn méjì sọ̀rọ̀ ńgbà yẹn. wọ́n sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀. ẹ ṣe gan ẹ̀rí inú mi dùn lẹ́nu fún àwọn àti wọn gbọ́ lórí platform yìí very important inú mi dùn gan because níbi oṣù mẹ́ta sẹ́yìn nígbà tọ́rọ̀ yẹn ṣì ń jà ìròyìn the same this platform mo ti sọ ọ̀rọ̀ yọ kan mo mọ báwo èèyàn ṣe takò mí gbà yẹn mo ní ṣé wọ́n rò bí bọ̀bọ̀ ilé get justice ọ̀rọ̀ tí question kan tí mo kàn béèrè nìyẹn làwọn èèyàn ṣépè fún mi pé mo ṣe máa sọ bẹ́ẹ̀ kí nìkan mo ní because point tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìyá ẹ̀ tó bí àwọn òbí ẹ̀ gbogbo ọlọ́mọ ikú tó pa ọmọ yẹn wọn ò dẹ̀ sẹ́ni tó fẹ́ sòótọ́ nínú wọn nígbà táwọn òbí ẹ̀ ò bá sòótọ́ ṣé àwa táwọn ikú tó pa á ṣàwà la fẹ́ sọ síta ìyá Mohbad ò lè sọ pé òun mọ ikú tó pa ọmọ mo dẹ̀ sọ ọ̀rọ̀ kan nígbà yẹn wọ́n ní pé àwọn kan ní ó láìkì àdúrà the same thing tọmọ Ìkòròdú sọ náà ni ẹnìkan sọ ó láìkì àdúrà ju Mohbad mo ní what do you expect gbogbo wa lóbìnrin kò sí obìnrin tó máa mú ọmọ tọmọ bá ti di pé tóbìnrin bá ti kọ́kọ́ tọmọ bá ti pín sí méjì eléyìí tóbìnrin bá mú lọ definitely obìnrin gbogbo wa a máa láìkì ẹ̀ ju eléyìí tó wà lọ́dọ̀ bàbá lọ gbogbo obìnrin kan fóbìnrin tó máa parọ́ kò sóbìnrin tí ò ní sọ pé òkè máa make sure pé mo tọ́jú eléyìí máa dáàbò bo eléyìí ìwọ tó o dẹ̀ dúró ti bàbá ẹ̀ náà á wà oníkálukú bí bàbá náà ṣe máa sọ ọ̀rọ̀ nǹkan tí ìyá ṣe tí ò dáa lójú ọmọ pé kóun wo ojú ere ọmọ bẹ́ẹ̀ náà nìyá náà ṣe máa fẹ́ kóun náà wo ojú ere ọmọ mo sọ ọ̀rọ̀ yẹn ń gbà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo ní màmá yẹn ó mọ ikú tó pa ọmọ ẹ̀ kò lè ẹ́fà sọ síta bí wọ́n threatening ẹ̀ gan fún àwọn ọmọ tó wà nílẹ̀ kò lè ẹ́fà sọ because reason why ó like àwọn tó kó lọ ju Mohbad lọ because ó ti believe pé Mohbad bàbá ẹ̀ ti pọ̀ oró sí nínú ó ti sọ oríṣiríṣi fún tó bá jẹ́ wípé ó wà lọ́dọ̀ bàbá àwọn ọmọ yẹn pé kò pé àwọn ọmọ yẹn sí méjì kò sí ni á ní tóun bá máa kú kóun kú á sòótọ́ ikú tó pa á lóun fẹ́ mú òótọ́ tó pa ọmọ ó máa fẹ́ kú síbi àánú tẹ̀wọ̀n náà kò ń kú á sọ ogbó ẹ̀ bọ̀ torí pé
kò sóhun ló tọ́ ọmọ òun dàgbà kò kán tó ní ìṣẹ̀bí ọmọ tí ìyẹn fi ń bùgá káàkiri sóhun tó rò bó máa tọ́jú ìdàgbọ́n ló ti lẹ̀ wọ́n dẹ̀ ti fún lówó àwọn tó dẹ̀ ṣe kinní yẹn fún màmá yẹn wọ́n ti rí màmá yẹn tán that is what they call sis finish wọ́n ti rí ayẹ̀ tán pé kò rí lì Wùmí gan mọ̀ pé kò rí lì láìkì Mohbad tó àwọn tó wà lọ́wọ́ ẹ̀ so ó ti rí tán wọ́n ti rí wọn tán wọ́n dẹ̀ ti fún màmá yẹn lówó wọ́n dẹ̀ ti sọ fún pé wò ó tó bá dákẹ́ ó máa lùzì ọ̀nà méjì kò kúkú tọ́jú ẹ̀ náà gbà tó wà ń bí bàbá ẹ̀ ti ṣe báyìí fún bàbá ẹ̀ ti sọ eléyìí fún so kúkú gbowó tọ́jú ara ẹ̀ kí ó tọ́jú àwọn ọmọ ẹ̀ tó wà lẹ̀ kinní kan bọ̀ kinní kan ni mo mọ̀ ní pé wọ́n máa ń pòwe kan ní Èkìtì àìké lọ́ bá lọ lógún ọdún ìjọ́kòó tó máa bá lójú tèmi o ṣe rí bọ̀bọ̀ yẹn bó ṣe wà yẹn wọ́n ti fi ṣe practical tán èmi ni wọ́n ti fi òkú bọ̀bọ̀ yẹn ṣe practical tán bó ṣe wà yẹn bàbá yẹn kàn jẹ́ kí bọ̀bọ̀ yẹn máa ráre ń bẹ̀ yẹn wọ́n á ti bu gbogbo ẹran rẹ̀ wọ́n á ti kún wọ́n á ti fi ṣe practical oríṣiríṣiríṣiríṣi kò yẹ kó rọra gbé ọmọ yẹn kó jẹ́ kó lọ sinmi bí kò rí sí wà ní pé bàbá yẹn kò sẹ́ni tó máa àmì àwọn tó ti rí reality nǹkan tó pa bọ̀ yẹn o kò sẹ́ni tó máa bọ́ta tó máa fẹ́ sọ nítorí pé bọ̀dá yọ̀ mí yẹn òun ni mo rí pé ní gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mo ṣe rí pé yes ó ní reality sure confam lọ́wọ́ ẹni ẹlẹ́ni ẹ̀rí pé ó fara jọkọ̀ ń sìn torí wọ́n máa pàdánù àwọn tó mọ̀ àwọn tó wà nísàlẹ̀ ọ̀rọ̀ ikú bọ̀ yẹn they are very strong they are very 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 strong pé mọ́lọ́pàá tó lè sòótọ́ mo sọ fún wọn gbà yẹn mo ní Ọlọ́run nìkan ló lè sọ àṣírí ló lè expose bọ̀ àwọn èèyàn takò mi ó ṣépè fún mi lórí platform yìí wọ́n ní kí n gẹ́dà kí n já dànù pọ̀ mo wá dúpẹ́ lé ní ara àwọn tó ṣépè yẹn lọ sọ pé àwọn ti quit gbogbo wa pátápátá Ọlọ́run níjà fojú sunkún ọmọ wa àwa la máa jèrè ọmọ wa o bàbá yẹn ló kàn lose àánú bàbá yẹn ṣe mí gan torí ó lose òun ló lose o òun ló lose gbogbo báyọ̀ ṣe ń bu mo kàn ń wo oníkálukú wọ́n ní pé Èkìtì àìkọ́ ọmọ ọ̀bẹ gúnra rẹ̀ o kó o bó ṣe rí kó tó amúgun ọ́ni ọlọ́ni kò sí bọ́mọ èèyàn kọ́ ọmọ oníyọ̀ oṣù dìbẹ̀bẹ̀rẹ̀ kọ́ ọmọ mú lẹ̀kẹ̀sí kọ́ yà mú lẹ̀kẹ̀sí di olúdi ẹ ṣe é ṣe kò sí bí ọmọ ẹ ṣe lè ṣe é tó máa gbàdúrà pé ọmọ mi tí mo tọ́jú kó kú dànù ó yẹ yín oríṣiríṣi bàbá yẹn ọmọ ẹ kú ó tún fi oríṣiríṣi lọ ó bu gbowó níbì kan ó ṣe kinní kan níbì kan ó lo aṣọ ọmọ ẹ ẹni tó bá gbàdúrà kí irú ẹ ṣeun ní kó bo èmi ò ní mi ìfọ àwọn bú bàbá yẹn rí omi ìdẹ̀lẹ̀ ever because I know what they are calling single father and single mother I know it's not easy obìnrin a lè jà rìnrìn ká fọ́kọ mi ká kọ́ ọmọ lọ fọ́kọ mi kọ̀ọ̀kan kó bá gbé bùkátà ọmọ ọkùnrin tó kọ́ ọmọ tì ẹjọ́ obìnrin wo ló fẹ́ bá tọ́ ọmọ yẹn kò sóbìnrin tó lè bá tọ́ ọmọ ọlọ́mọ bàbá yẹn á gbowó làpò bàbá fúnra rẹ̀ ó sọ nínú interview ó ní bàbá òun gbowó làpò ó fi sanwó school kò gbọdọ̀ gbọ́ pé òun kúrò ní school òun lọ sí studio can you imagine all those thoughts it doesn't even touch people's hearts they started blame that man that do this ìyá Mohbad kò tí mọ̀ nǹkan kan sìn kò fẹ́ kú ó ń torí pé àwọn fẹ́ kádùúrà kú kò fẹ́ káwọn yòókù kú ikú tó pa ọmọ ẹ̀ wọ́n fowó bò lẹ́nu kò mọ̀ bóyá ọyọ́ kan ṣoṣo tí Ọlọ́run fi ṣe ògo fóun nìyẹn kò mọ̀ pé ìjọ́ kan ń bọ̀ tóun ní lè gbé agbára láti máa sá káàkiri á ti darúgbó bóyá ìyàwó tàdúrà bá fẹ́ gbà ẹ̀ kò ní jẹ́ kó rí ibi tọ́jú ẹ̀ kò mọ̀ ẹni tó yẹ kó jà fún tó yẹ kó dúró tì tó yẹ kó ní pé ọmọ mi ní ìbá ìtì ẹ̀ di pé mo kọ́ ọ nígbà yẹn tí mo fi lẹ̀ sí bàbá òun ṣì lọ́mọ mi kó lóun dà wọ́n fẹ́ gba ikú ọmọ yẹn kú kó sòótọ́ ó dákẹ́ mo wò pé òun ṣì lọ́mọ méjì ńlẹ̀ Èkìtì ayá pẹ́ ké tó yẹ ọ̀rẹ́ ètè apẹ́ ẹ̀rẹ̀ tè mọ̀ ọ̀nà rẹ̀ rè jìn ó ìgò ìfà nígbà tó bá máa yá Wùmí àfọkọ mi kí ló kọ Wùmí yẹ tẹ̀ ti já yẹ ó ti sọ pé òun rẹ̀ anybody nìkan tó bá wo ní kálukú wọn nìkan máa sọ ní Nàìjíríà òun ò kan anybody kò dẹ̀ rán anybody ló ń sọ torí pé bó ṣe ọmọ yẹn àwọn tó wà lẹ́yìn yẹn they are very strong Ọlọ́run Elédùmarè ní kí gbogbo akàn máa gbàdúrà fún pé kó kàn expose Ọlọ́run nìkan ní ká máa gbàdúrà pé kó expose Ọlọ́run nìkan kọ́kàn jẹ́ kan lọ síbọ̀ ẹ̀yẹ I'm telling you my brother my sisters tán bàbá ọmọ yẹn bó ṣe wà yẹn go olè tó bá débi òkú ọmọ yẹn ó máa rí pé pieces ló dà pieces ni wọ́n kàn ń fìyà jẹ ọmọ yẹn sọ́fà ńgbà tó wà láyé. Kan tí mo sọ ń jẹ́ náà tán sọ nìyẹn okay at my sister my sister ṣe mọ̀ pé àwọn èèyàn kì í fóun tọ́
nígbà tí gbogbo òun ní sí àwọn kan láwọn ti quit bẹ́ẹ̀ nígbà wọ́n ti gbìyànjú ẹ̀yin irú yín ẹ̀ ti náwó ẹ̀ ti ṣe ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ rí pé kò sí ọ̀ká ẹ̀dẹ̀ fẹ́ waste time yín lẹ̀ ṣe lẹ̀ quit àbí mo parọ́ ni gbogbo wọn pátápátá ìgbà tán bá rówó nídìí kíní wọn mọ́ ẹjọ́ ṣé wọ́n ní quit nígbà tó bá wá quit tó kalẹ̀ tó wọ́n sì máa rówó àwọn mọ̀mọ́ wà wọ́n sì ń rówó ẹ má jẹ́ kó sí wọ́n sì ń rówó nígbà tí àtàtìjẹ́ ta àná wọ́n sì rí bí almost 3 million owó sì wà ń bẹ wọ́n rówó. bàbá òun lẹ́rẹ̀ẹ́ ní bá sọ̀rọ̀ ẹ̀ sọmọ Èkìtì mo sọ fún mi bí bàbá ṣe bàbá kì í ṣe bàbá. ẹ mọ̀ ìdí tí mo fi ní bàbá ṣé ẹ mọ̀ ìdí tí mo fi ní bàbá. ẹ dúró báwo lẹ ṣe ní bàbá bá ní kọ́ lọ sí ọmọ òlé ni kò sẹ́ni tó máa ní kò sáyè. I want to say something nípa àwa Naija. Ẹni. Mo ń gbọ́ mọ́mí TV mọ́mí. Yes, mo kàn fẹ́ make submission mi mo dẹ̀ fẹ́ get down. You see the system that Nigeria is. It's a very poor system. Good. The government make a system in a way that we blame ourselves. Of course. The government should be blamed 110%. Kéèsì yóò ṣe kéèsì bàbá Mohbad ìgbà tó ń fọmọ ẹ ní justice ló dìde and everybody come on social on whatever Facebook, TikTok, social media láti máa blame bàbá yẹn ìlú tí mo wà is a working country kéèsì tí bàbá Mohbad ní right láti dúró fún ni is only a civil case but bàbá Mohbad ò lè dúró for a civil case because Nigeria ti so craft wa tó jẹ́ pé government wa ló jẹ̀bi. Then we will leave the government and the police and start blaming the victims. Baba is one of the victims nínú kéèsì. Because kò sí ńbẹ̀, I don't care the way my has behaved. It's left for him and God. Wọ́n behave bẹ́ẹ̀ nílùú tá a wà yìí náà. But ṣé government ṣiṣẹ́ tó dáa? Ṣé government care for every individuals? If we continue to put a game blame on anybody, men to my breakfast lola. If we don't call the government or anybody nínú show it to call government out. That is why ti Sanwó-Olú ṣe ń relax. That is why ti police inú wọn ṣe ń dùn. Ipe kí ló kàn wọ́n. They will never do something until we stop blaming we start blaming the appropriate authorities. Because I'm blaming our agbọ́n kúkú blame àwọn. Wọ́n ti ń búra wọn. Wọ́n drag lágbájá lórí fún. Government wa Ọlọ́run ọba wọn ní ṣoríire wọn ní kúre gbogbo wọn ní jèrè ọmọ wọn. Tí nǹkan bá ṣẹlẹ̀ ní anywhere gbogbo àwọn tó wà nílé ẹ̀ lọ ẹ̀kọ́ round up kọ́kọ́ lọ fún interrogation gidigidi gan ni kó dẹ̀ seal ilé yẹn up kó dẹ̀ ṣe appropriate something tó yẹ kó ṣe bó wọn ò ṣe nǹkan tí bàbá yẹn bá ṣe Ọlọ́run máa fi owó jẹ wá níyà. Ìlú tó bá jẹ́ pé bàbá yẹn jẹ́ bàbá Adeleke ni it will not be like this because a rán owó iṣẹ́ because ìlú tá a wà nìyẹn but ní ìlú òyìnbó tá a wà wọn ò bá máa jẹ́ bàbá Adeleke ìjọba máa rán owó iṣẹ́ torí pé àwa we the people that vote àwọn people in àti dá owó àti sọ tax payer ṣé wọn gba tariff ní Nàìjíríà ni. Ẹyẹ tó tọ́ fún mi, èmi máa blame ara mi àsobìnrin tí mo fẹ́ fi blame ìyá Mohbad. Did you know what they said? Bàbá gbogbo ayé. Ẹyẹ tó tọ́ fún yín lẹ́nu yìí, ṣé gbé nílùú òyìnbó tí mo wà yìí, táwọn ọmọ mi wà òkè lẹ́nu. Tó bá sọ pé mọ́mí ó yá kó wá lọ mú ìyàwó ní Nàìjà. Tó bá délé alọ́ba tó bá rí obìnrin tó fẹ́ máa fún. Because ìwọ ọkùnrin ló ń ṣe ṣìnà. But tó bá délé ìyá Mohbad pé òun fẹ́ èèyàn nínú ilé ìyá Mohbad mi ní jẹ́ kó fẹ́ because obìnrin tó bá jáde nínú ilé ìyá Mohbad bí bọ́sẹ̀ ṣe dé rí ló máa ṣe rí. Bẹ́ẹ̀ni tó bá délé Wùnmí bí báwọn Wùnmí ṣe rí ló máa ṣe rí. Bẹ́ẹ̀ni. Bàbá gbogbo ayé bàbá yẹn jẹ́ ìdúró ni normally gbogbo ọkùnrin tó ń ṣe justice for Mohbad igun ló mọ́ nínú wọn. Some of them are with 2 wives 3 wives wọ́n ti fọ mọ́lẹ̀. Ṣé wọ́n ti try láti tọ́jú ọmọ yẹn débi tí bàbá yẹn tọ́jú ẹ̀ dé wọ́n ti fẹ́yàwó mi náà ẹ̀yin ọkùnrin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin obìnrin àwọn obìnrin àtàwọn ọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ lọ wo bàbá yẹn nínú ilé ṣé bàbá yẹn dájú báyìí lọ ni only 10%
to 20% bàbá yẹn máa dájú máa yẹn lọ. Dáàdì Mohbad dájú dáàdì mi lọ times 50 ọtí náà mo sì máa sọ pé mo ń wá wé láti fún màá yẹn lówó every month. I know what I'm saying. Ìyá Mohbad ló pọ́ mẹ́. Mi ò ní wá yín tí ìyá ẹ̀ ní fojú sunkún ọmọ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. Ẹ̀yin nìkan lẹ support mi láti ìjọ yìí. Tí bàbá bá lé ìyá Mohbad jáde, abiyamọ máa lọ. Ṣé ìyá Mohbad mọ skúlù táwọn ọmọ ẹ lọ ní? A dà fún yín. Question láti mo Ìyá Mohbad has a right. Ẹ wo mi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ọkùnrin ju ọmọlẹ̀ fún mi. Mo máa ń sọ lẹ́niwẹ̀ ni mi ò fi credit card san. I pay $24,000 every year fún ọmọ mi tó wà ní high school. Ọlọ́run adé wò wọ́n fún yín. Mo dẹ̀ ti wọ́n ọmọkùnrin méjì jáde university single-handedly because mo mọ̀ pé mo ńlá mi mo fẹ́ jókòó mo fẹ́ nísìmí tí n bá rìtáyà mi fẹ́ kọ́ mo kàn wá bá mi pẹ̀lú ability ẹ̀ ni mo ṣe sanwó fún wọn kọ́ jáde. Ìgbà tí bàbá Mohbad tí ìyá Mohbad lọ tọkùnrin bá tiẹ̀ ọkùnrin máa ṣe wẹ̀ ẹ má jà tán ra wa ọmọ kò ó dùn lẹ́nu ẹ̀ tí tó bá dàgbà àmọ́ tí wọn náà lè ṣe ọkùnrin ní ẹ̀ àwọn ọmọ mi ọkùnrin mi mọ̀ tán lè ṣe fọ́bìnrin mo kàn ń bẹ̀ wọn kàn má ṣe bẹ́ẹ̀ fọ́bìnrin ni tí ọkùnrin bá dẹ̀ dá tóbìnrin bá dán mọ́lẹ̀ tí ìyá bá jẹ́ ìyá tó bímọ tó mọ bó ṣe bí ọmọ yẹn ni wàá máa jí lọ wò wọn ní school. Of course. ṣé rí ọmọ tí Wùmí tó mú ọmọ lọ bá bàbá Mohbad àìsí yẹ nínú ẹ̀ ni. Normally obìnrin ló yẹ kó kọ́kọ́ mọ ìyàwó tọ́mọ ẹ̀ máa fẹ́ wálé kí bàbá tó mọ̀ kí ló jíjẹ́ yẹ pé bàbá ló kọ́ mọ Wùmí tẹ̀bí tí Wùmí mélòó ni bàbá fẹ́ mọ̀ nínú ìwà Wùmí tí Wùmí bá ti gbé búrẹ́dì lọ fún bàbá gbogbo ayé bẹ́ẹ̀ni ó máa gbà bẹ́ẹ̀ ni bó ìyá ló máa mú ìyàwó wọlé ló máa wọ aṣọ tó fẹ́ wọ̀ fún nǹkan lẹ sòótọ́ bí tún èso ló máa mọ oúnjẹ tí ọmọ yẹn fẹ́ jẹ ló máa ṣọ́ àtútù tí ìyàwó yẹn ṣe fọ́mọ ẹ̀ ló máa ní sọ́mọ ilé ìbọn ọmọ mi kalẹ̀. Ó dáa fún yín. Mo ní ọmọ mo wo ìgbà tó kọ́kọ́ ní girlfriend kan mo gbóhun tó rí mo rí pé ìgbà tó wá mú girl kan wálé tó sọ fún mi pé ọmọ Spain ni mo dẹ̀ rí ọmọ yẹn dọ́là ọmọ mi fọmọ yẹn lẹ̀ mo sì nífẹ̀ẹ́ ọmọ yẹn dọ́là because mo rí quality ẹni tó lè tọ́ ọmọ mi sí ọ̀nà lára lady yẹn but mi ò wá ẹjẹ́ rí ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa why are we blaming bàbá gbogbo ayé ẹ ṣé o ẹ ṣé ìyá mi ẹ rí ìyá yẹn ìyá wọ́n ṣèdè la ló pa ọmọ ẹ̀ tó bá jẹ́ pé ó ló ń mọ ọmọ ẹ̀ ní school ni àmọ́ ibi tọ́mọ yẹn kù sí. Mọ́mí TV kẹ́ni tó bá yẹ pé lórí ọ̀rọ̀ tí mo sọ pé ọ̀n fọmọ pawó kò ń ṣe àwọn bàbá ni mò ń rí fáàsì o. No mi ò sọ pé ọmọ fún mi ó kàn sọ̀rọ̀ generally ni I'm just generalizing my word wípé à ń sọ pé ẹni tó bá jẹ́ ìwọ̀n kan fi gbowó because èmi ò fọmọ pawó èmi tún contribute ni èmi díẹ̀ tún sọ lẹ́nu yìí tí bàbá yẹn bá ṣì nídìí owó I will give it to him. ó fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ bàbá yẹn ti máa fi kú. I work for my money and I'm ready to give it to him. tó bá ti gbó yá ká máa jọ lọ nídìí ẹ̀ because bàbá yẹn ṣé mo tí mo ṣe sọ pé mo rí bàbá yẹn ní position mi àwa bí amóbìnrin la máa ń jẹ́ pé a máa ń dá tọmọ bàbá yẹn wá fi rẹ̀ sí position pé tọmọ yẹn bá jí ní ìdájí dáadé orí fọ́ mi iṣẹ́ ìyá lórí fọ́ mi bàbá yẹn á jí lóru tí ọmọ yẹn bá sick ní skúlù ṣèbí ìyá ló yẹ kó pè bàbá ló máa pè bàbá yẹn kò ní nǹkan lábẹ́ ni fún ọkùnrin ni obìnrin ni bàbá yẹn tó gba àwọn ọmọ yẹn tán bàbá tó lè sọ pé ṣómi ń fún ẹ mo ti lògùn fún ẹ bàbá tó sóúnjẹ sí kíṣì fọmọ iṣẹ́ obìnrin nìyẹn náà èmi fẹ́ kí ìyá Mohbad wá sọ fún mi skul táwọn ọmọ ẹ lọ títí mọ́ pólì tó lọ then I will give her credit lẹ́yìn yẹn mi ò lè fún ní credit ṣé ọmọ tó mú lọ bá Wùmí yẹn tí Wùmí ti rí pé bàbá yẹn nígbà ọmọ tó pọ̀ díẹ̀ ló máa rí tí Mohbad bá tó tún tọ́jú Mohbad tó lè tọ́jú ẹ̀dẹ́ yẹn òun ló fi lè bó bá jẹ́ pé ìyá Mohbad ni ó gbé díẹ̀ síbi kan gbà tó kó lé bàbá Mohbad ọkùnrin àti ìyàwó ọkùnrin àti obìnrin jà is none of my business tó gbé díẹ̀ jókòó tó jára mọ́ṣẹ́ tó lọ ń wọ àwọn ọmọ ẹ̀ ní ṣé rí nígbà tó kọ́kọ́ mú Wùmí wọlé yẹn sọ́dọ̀ bàbá yẹn ọ̀dọ̀ ìyá ẹ̀ ló máa mú lọ ìyá ẹ̀ ló máa ti jẹ́ kọ́mọ yẹn sùn ọ̀dọ̀ ẹ̀ ìyá ẹ̀ ló máa ti mọ owó ọmọ tí Wùmí jẹ́ ṣé rí gbogbo wa Wùmí yẹn á ti wọ̀ sí ìyá Mohbad ló jẹ́ kó ti máa mọ bó ṣe le kò ní sí pé àwọn lọ́jọ́ ń fẹ́ra wọn òun ò mọ̀ kankan bẹ́ẹ̀ o ṣé ìyá nìyẹn ìyá tó lójú ti ìyá tó yẹ kọ́ nà lẹ́gbà wọ́n já sí òkú kọ́ nà lẹ́gbà pé wọ́n ló kọ́ ọmọ ẹ̀ pé òrí tó dáwọ́ pọ̀ pé mo lọ́wọ́ ọmọ yẹn ní skul rí
mi ò rí kankan tó sọ pé ọmọ yẹn ó sì kí òun fún ní tara lọ́nà rẹ̀. I never hear anything from her. Ìjọba tó wá dá mọ́ nǹkan tá à ń go through wọ́n á ignore wa bíi pé wọ́n mọ̀. Ẹ wá wò sí àwọn kan tó wá ti ń quest ṣé báwọn bàbá ti fowó ṣe autopsy kí ló tó ṣe jẹ́ kàkà bàbá náà ò fẹ́ ká nǹkan òun kí ló ti ń quest fún. Àwọn tó ti ń quest gan ẹ jẹ́ ká blame àwọn náà àwọn tó gbé lọ́yà kan dìde láti ti ń quest ṣábíàmọ́ làwọn èèyàn yẹn ṣá. There is a way you can request that you want to join the inquest. We start shutting the inquest down. Ṣáwọn yẹn náà wò pé ọmọ tó wà ńbẹ̀ yẹn ó ti ń di tolerate tìbí tó wà. Tó bá ti lọ́yà fẹ́ gbowó ẹ̀ ni lawyer is not to be blamed. Àwọn tó sanwó fún lọ́yà pé àwọn fẹ́ fight ẹ̀ ṣe bá àwọn náà ṣe gbá bí àmọ́ ni wọ́n. There is a way they could have fight this thing pé continue the inquest but but we will continue to fight our case. Not like any pay con. How much did you guys have? They were odindi, they were kí lawyer ke wá sọ pé lawyer ti ṣe owó ẹ̀ ni. Te wá lè wò pé tó bá ti inquest yẹn is an emotional to àwọn tó ní ọmọ. Tinu yín dẹ̀ ń dùn. Nobody wá rí yẹn sọ pé ẹ̀yin tẹ́ ti inquest ẹ̀yin olówó tẹ́ sanwó fún lawyer yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kíní náà kó ṣe inquest ká wo bí tí ẹjọ́ yìí dé. Kọ́ lè lọ́jú kíní high court mi tí rẹ̀ ó sì tó tọ́ ó sì tó kàn sọ bàbá ò fẹ́ justice bàbá ò fẹ́ justice ṣé bàbá ló ti ń kó ẹ sí ní. What can that man do? Oh, but the man is in a poor country. Ẹ sọ fún mi kí ni bàbá fẹ́ ṣe bí bọ́sì ò tiẹ̀ wá justice. Bẹ́ẹ̀ bá rí bàbá yẹn tó bá wọ aṣọ tó náwó jù láyé yìí there is a hole there is a wound tó jìnnà nínú ẹ̀ má jà tán ra wa. L'Amẹ́ríkà náà bọ́ ṣe ń wọ̀ nìyẹn tó máa múra ẹ̀ tí ìrì tó ṣe fẹ́ sí òkú fọmọ rí ẹ máa fi pọ́n fẹ́ ṣe ọdún ni bọ́ ẹni tó mọ ẹ̀kú yẹn ó ń sunkún nínú. Ẹ jẹ́ ká mọ bí ta máa ṣẹ́ náà àwọn ta máa bú sí Bọ́sẹ̀dé ó ṣe à ń tèmi náà Bọ́sẹ̀dé ló pa ọmọ ẹ̀ I will continue saying it. Ó dẹ̀ ṣe mistake ó dẹ̀ ti ṣe mistake yẹn lórí àdúrà yẹn ò lè jẹ́ èèyàn mọ̀ because ọgbọ́n inú wà lọ́pẹ́ pé òun mọ ẹ tó pa àbúrò òun ẹ̀gbọ́n òun ìyá òun dẹ̀ dákẹ́ ó ní kóun má sọ̀rọ̀ tọmọ tó tí ìyá òun náà bá tún réyàn kan obìnrin mi bá já yẹsibí dà nínú ayé òun ìyá òun á tún gbowó ẹ̀mí òun ẹ jẹ́ kí n sọ fún yín àdúrà ń wò kò kàn sọ síta ni. Ìgbà tó bá wù bàbá kó sọmọ ẹ Ọlọ́run àbàsí tó bá ti rẹ́dì àti rẹ́dì ṣé wọ́n náà ti sọ pé wọ́n wá CTC kọ́ lọ ṣe DNA and I always say it mo gbàdúrà kọ́mọ yẹn jọmọ ìlérí Olúwa because èmi mọ̀ pé ẹ̀san lọmọ yẹn jẹ́ fún mi ni mo ṣe fẹ́ kó jọmọ ìlérí Olúwa ẹ̀san ni àwọn ọmọ tá à ń bí sìn wọ́n máa ń question èèyàn wọ́n dẹ̀ máa hate ẹni tó bá ṣe nǹkan burúkú wọn kẹ́à tó bá jẹ́ ìyá wọn ni nǹkan tí inú mi ṣe dùn fọmọ tí mi bí nìyẹn ọmọ ọlọ́mọ wálé ayé ẹ̀ níbọ̀ ẹ̀san ló jẹ́ fún ìyẹ́ tó bá ṣe DNA yẹn táwọn àwọn jọ́ọ̀jì náà kọ́kọ́ ohun tó ń fẹ́ kọ síta kò jù tó fẹ́ kọ́ fi ṣe DNA tó bá ti lọ ṣe tọ́mọ yẹn bá jọ mọ Mohbad kọ́ lọ sí kó wá bọ́ ṣe máa sí inquest kọ́ ka títí wa bọ̀ ọmọ yìí láti get justice torí tọ́mọ yóò bá get justice ó ní ewu gidi ìlú tí mo wà gan àyà mi já fáwọn ọmọ mi especially nígbà tí Trump tiẹ̀ wọlé yìí ká má wá sọ Nàìjíríà tí ò tiẹ̀ wá ní respect fún anybody rárá ó ní ewu fún everybody tí bá náà ọmọ mi ò sí bẹ́ẹ̀ ibi tí mo wà igan mò ń gbàdúrà sọ Ọlọ́run ní fáwọn ọmọ mi everywhere ló ní ewu tá a bá mọ justice fọmọ kan tó bá pa. Bẹ́ẹ̀ ni o. Wọ́n pa ọmọ kan ní state kan ní Minnesota Minneapolis ìjọba ló ṣe criminal case àwọn family ṣe civil case that city sọ $27 million fáwọn family yẹn ipò ọlọ́pàá pọ̀ mọ́ wọn bọ́n ṣe sọ pé ìlú yẹn wà bọ́n ṣe sọ pé state bọ́n ṣe sọ pé ìlú wa yìí wà discriminate tó at least ọmọ yẹn gba justice ó dáa kò dáa ó rí gbà ó dẹ̀ ṣe civil case wọ́n dẹ̀ tún sùn wọn ọlọ́pàá tó pa ọmọ yẹn ìmí lọ bẹ́ẹ̀ yẹn wọ́n rí jẹ́jẹ́ sọ fún yín there is nothing like kò sí hope ìlú kéèsì tó wọ 20 years wọ́n ń gbé jáde lamẹ́ríkà ẹ wo Tupac Shakur ẹ wo gbà tó ti kú ẹ wo gbà tó ṣẹ̀ṣẹ̀ get justice fún wọ́n máa pè ní cold case code ni anybody akọ̀tún dìde akọ̀tún jáde ni pé àwọn tí rí egungun kan bì kan láti 30 years tó bá tẹ̀sẹ̀ tó bá bá ènìyàn mú kéèsì tún sì bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká blame ìjọba wa
ká dẹ̀ wo wá tí ìyá Mohbad ń gbà ẹ̀san oko lára ọmọ tó bí ṣé oko lówó important sí ìyá Mohbad ni àbí Mohbad gbogbo ẹni tó lọ́wọ́ Mohbad lẹ́ni tí ìyá Mohbad fi ṣí ṣọ́ọ̀bù lẹ́ni owó ẹ̀jẹ̀ ló fi ṣí ṣọ́ọ̀bù tọ́mọ Yorùbá gba justice because tọ́mọ Yorùbá kú wọn ò ní dáwó fún ẹ má jẹ́ sọ yín ẹ má jẹ́ tọ̀ yín ẹni tí kankan bá ṣẹlẹ̀ sí ní burúkú ní orí justice for Mohbad kó lọ sáṣà rẹ̀ wò ṣó dalẹ̀ nínú ẹ̀ ni Mohbad fi mú ni èmi ò ń dáwọ́ ẹni àwọ̀ ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ tó bá ti gba justice nínú ti Mohbad á jẹ́ pé kò ṣe justice dáadáa ni Mohbad gan sùn but when it comes to bàbá gbogbo ayé mi kò ń bú bàbá yẹn ni o. ẹ jẹ́ ká call the right people tó yẹ ká call gbogbo àtàwà yìí èmi náà ní bàbá ó fẹ́yàwó rẹpẹtẹ díẹ̀ ló tọ́jú nínú mi ṣé mi dira mi mú ni ìyá ló tọ́jú mi wá wí blame mi ò mọ wá ìtẹ́ ṣe blame bàbá ìlú táwa yìí gan ọkùnrin máa bímọ ó máa jọ mọ́lẹ̀ ìyá ló máa tọ́jú ẹ̀ kí ni ìyá Mohbad ṣe tọ́mọ ẹ̀ fi ń kú mọ́ lójú. ẹ jẹ́ ká fún bàbá yẹn ní credit pé kò tẹ̀ dá ọmọ yẹn lu ìyá Mohbad nígbà yà kó máa kó lọ tó bá ṣe ń kó tọ́jú ẹ̀ that is his problem màá sì fún ní credit yẹn because àìmọye àwa táwa lórí justice for Mohbad tí bàbá wa wọ̀ sí tí bàbá wa tó wọ̀ sí bàbá wa ó wọ̀ sí ju bàbá Mohbad yẹn lọ but ààbò tiwa mọ́lẹ̀ àmàṣọ tẹ̀lómi àìmọye àwa táwa ní justice for Mohbad tó jẹ́ pé ọkùnrin ni wọ́n ó wọ̀ sí ju bàbá Mohbad lọ bọ̀ wọ́n á bò mọ́lẹ̀ àìmọye àwa táwa ní justice for Mohbad tó jẹ́ pé ọkàn wọn wọ̀ sí ju ti bàbá Mohbad lọ wọ́n á bò mọ́lẹ̀ ẹ jẹ́ ká búyà ẹ jẹ́ ká bújọba those are the two people that máa láti máa call out ìyá Mohbad kí ló tó lajú ẹ lẹ tó wọnú ayé ọmọ ẹ̀kọ́ ọmọ ìyàwó tó fẹ́fẹ́ ìjọba kí ló tẹ ṣe ń ṣe wá báyìí